Subhanaka ya Allah, Allah. Subhanaka ya Anna, Subhanaka ya Manna, Subhanaka ya Dayanu, Subhanaka ya Sultan. Subhanaka ya Allah. Subhanaka ya Anna. Mímọ́ rẹ̀ Ọlọ́run Ọba. Subhanaka ya Manna. Títóbi rẹ̀ Ọlọ́run Ọba. Subhanaka ya Dayanu. Subhanaka ya Sultan. Allah, Subhanaka ya Allah. Subhanaka ya Anna. Subhanaka ya Manna. Subhanaka ya Dayanu. Subhanaka ya Sultan. Allah, subhanaka ya Allah. Bàbá ìwọ náà máa wí. Subhanaka ya Ìyá ìwọ náà máa wí. Subhanaka Ìwọ tó wà ní ọjà rẹ ìwọ náà máa wí. Ìwọ tó wà nù mọ́tò ìwọ náà máa wí. Ìwọ tó ń lọ lórí ìrìn ìwọ náà máa wí. Subhanaka ya Allah. Subhanaka ya Anna. Subhanaka ya Manna. Subhanaka ya Dayanu. Subhanaka ya Sultan. Allah, subhanaka ya Allah. Èyí dákọ̀ Ọlọ́run Ọba kéèyàn sórí Subhanaka ya Anna. èyí dákọ̀ Ọlọ́run Ọba kéèyàn má sórí rẹ̀. Ilé lọ́fẹ́ kọ́ bó bá pọ̀ Ọlọ́run Ọba ó rí kọ́. Ọmọ lọ́fẹ́ bí bó bá pọ̀ Ọlọ́run Ọba ó rí bí. Subhanaka ya Dayanu. Subhanaka ya Sultan. Allah, Subhanaka ya Dayanu. Subhanaka ya Sultan. Allah, Subhanaka ya Dayanu. Subhanaka ya Sultan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba wa, ọba àlàáfíà, ọba oníbú ọrẹ, ọba tó ṣe wípé tí gbogbo ayé bá ń ròyìn rẹ̀ kálukú ọmọ ròyìn rẹ̀ ìwọ̀nba tó bá lè wí náà ni ó wí tí èyí dá lé. Títóbi Ọlọ́run tí ò sí nǹkan tá a lè fi wé, mímọ́ Ọlọ́run tí ò sí nǹkan tá a lè fi wé. Ọlọ́run ọba yìí bọ́kùnrin bá pè é yọ́ dá lóhùn, bóbìnrin náà bá pè é yọ́ dá lóhùn. Kò sẹ́nìkan tọ́pọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ní dá lóhùn, tọ́rọ́ Ọlọ́run ò sùn lórí ẹ̀dá. Tabarakallahu wa ta'ala, títóbi ìwọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá wa ànábì wa Muhammad, Sirajul Huda, Baharun Nada, Fawasuluna. Ànábì tọ́lọ́run ti ju ayé mọ́lá. Ọlọ́run mọ́sá àbánisálékùn yọ́nú ànábì wa Muhammad. Ẹ dákun ẹ jẹ́ á sọ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ̀yin náà bá yòǹbó ànábì ẹ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Tọ́ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní bí láọ̀bá kó ìgbẹ́ òkè ń jìnà. Ẹ̀yin olùgbọ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo àyèkáyè tó lè wù ká wà, ẹ yóò tẹ́wọ́ ẹ bá ń sàmì àwọn àdúrà wọ̀nyí. Gbogbo àwa tá a lọ́mọ lókè òkun, gbogbo àwa tá a lọ́mọ ńlé ìwé, gbogbo àwa tá a lọ́mọ ńlé kéwú, gbogbo àwa tá a lọ́mọ ń bi iṣẹ́, ẹ dákun ẹ jẹ́ á tẹ́wọ́ ẹ jẹ́ á sàmì àdúrà wọ̀nyí.
ọlọ́run má jẹ́ wọ́n wá túfọ̀ wọn fún wa ọlọ́run má jẹ́ wọ́n wá gbé òkú wọn wá bá wa ńlé kádàrá abú kádàrá òfò kádàrá àdánwò ọlọ́run má jẹ́ ó kò lé wọn lórí alùbáríkà ànábì wa Muhammad bá a ti ń wí yìí àmì ni ẹjẹ́ á máa ṣe o tọ́rọ́ lọ́wọ́n ọba gangan fúnra rẹ̀ ó ní á pé òun kó wọn sì jẹ́ wa bọ́kùnrin bá pé yóò dá lóhùn bóbìnrin bá pé yóò dá lóhùn ọlọ́run ò fìgbà kan mọ́gbọ́n tẹ́nìkọ̀ọ̀kan wọ́n bá ń wí ẹ dákun ẹ jẹ́ á pè é ni o ká pe ọlọ́run làdúrà wá fi lè gbà ká pe ọlọ́run nínú wá fi lè dùn ọlọ́run àbíọ́ ọlọ́run mọ́sálá ìsánú wa nígbàtí ọlọ́run ọba ti ń sọ fún ànábì wa Muhammad nínú al-Qur'an ti ń sọ báyìí wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله. بسم الله الرحمن الرحيم الحمد لله كبيرا وإذا سألك عبادي عني الحمد لله رب العالمين قريب أجيب الدعوة الداعي إذا دعاني ọlọ́run ọmọ ṣe o ọlọ́run ṣe فليستجيبوا لي kò sí ọlọ́run وليؤمنوا بي لعلهم يرشدون وليؤمنوا بي لعلهم يرشدون. ọ̀rọ̀ ọlọ́run ọba ń sọ fún ànábì wa Muhammad ọlọ́run ní wa ànábì tí wọ́n bá wá bá ọ tí wọ́n béèrè mi ọlọ́run ọba lọ́wọ́ wa ànábì bó o lè mi ọlọ́run ọba bó o ní mo ṣe jẹ́ ọkùnrin lèmi ọlọ́run ọba ni obìnrin ni mo dúdú mo pupa ni mo ga mo kúrú ni pèsè téèyàn bá bẹ lọ́wọ́ ọba èmi ọlọ́run máa dá wọn lóhùn bí yẹn bá pe ọlọ́run sẹ́mi ọlọ́run máa jẹ́ wọn ìwà ànábì máa ṣàlàyé fún wọn. idha sa'alaka ibadi anni. sọ fún wọn pé mo súnmọ́ wọn ó ju sọrùn wọn lọ. idha sa'alaka ibadi anni. bẹ́ẹ̀ yẹn bá pe èmi ọlọ́run láàárọ̀ bó pe èmi ọlọ́run lọ́sàn-án bó pe èmi ọlọ́run lálẹ́ èmi ọlọ́run ọba wọn ò ní í ṣe tí kunkun sí ni ìfi ìbéèrè rẹ̀ lé lọ́wọ́. idha sa'alaka ibadi anni. ilé ló fẹ́ kọ́ ni bó o bá pè mí ọlọ́run ọba ó rí kọ́ ọmọ ló fẹ́ bí ni bó o bá pè mí ọlọ́run ọba ó rí bí látògún ọdún ló ti fẹ́ láyà lọ́ọ́ ráyà fẹ́ bó o ti mú wọn ní bọ́mọ́ ọlọ́ bó o bá pè mí ọlọ́run ọba ó rí fẹ́ àìlè ṣàdúà àìlè pè mí ọlọ́run ọba ìní òfin ní rí bó o ti ń fẹ́ àmọ́ tó o bá pè mí ọlọ́run ọba tó o ṣàdúà èmi ọlọ́run ọba màá dá ẹ lóhùn. fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani. tó àkókò tá a wà yìí kò sí nǹkan kan tó kù fún wa mẹ́ lórílẹ̀‐èdè yìí kọjá ká máa bẹ lọ́hùn kọjá ká máa ṣàdúà báyé tí ń lọ yìí kò sí ní tó lè gbà wálẹ̀ tó kọjá àdúà ọlọ́run ọba o àwa bọ́ sínú ọdún tuntun báyìí ọlọ́run mo béèrè ààbò lórí ọmọ mi mo béèrè ààbò lórí ọkọ mi mo béèrè ààbò lórí aya mi ọlọ́run o aago gbanjo aago musiba aago wararo ọlọ́run abíọ́ méjì ó lù fún mi tọmọtọmọ. wa iza salaka ibadi anni. ọlọ́run mo bẹ̀ ọ́ má jẹ́ n sunkún ọmọ. iza
sàlákà ìbádì àní. iṣẹ́ òbí pọ̀ lórí ọmọ láti inú oyún lòbí ó ti máa ṣe wàhálà kọ́mọ ó tó dàgbà ọlọ́run a bẹ̀ ọ́ ẹni bá ṣẹ́gùsí ni máa jẹ ẹ̀gúsí rẹ̀ gbogbo ẹni bá ní a máa jẹun ọmọ ọlọ́run bá ní rán wọn lọ àjò àlọ́ọ̀dẹ́ o. wàyíṣà sàlákà ìbádì àní. gbogbo ẹni tó bá ní àfojú ọwọ́ ṣiṣẹ́ káfẹ̀yìn ọwọ́ yìí dànù pàkútí ayérayé ọlọ́run jí ó kó sí i. báyìí ní kọrí búni ujibu dáwàtà dáì ìsàdáni. ọlọ́run gbogbo ibi tó wù káwọn ọmọ mi ó lè wà gbogbo àyèkáyè tó lè wù kí wọ́n lè wà ìwọ ọlọ́run ló máa la hán láàrin yín ìwọ ló máa la ẹ̀dá láàrin àwọn ọ̀tá gbogbo àwọn ọmọ mi fi ṣọ́ rẹ ṣọ́ wọn dáàbò rẹ bò wọ́n àǹkọ́bù ayé ọlọ́run méjì ó mú wọn yẹ̀mùyẹ̀mù ayé ọlọ́run mọ̀ sí wọn lókèlè wọn ọmọ òfin ọlá ànábì wa Muhammad mọ ibi ọwọ́ ọlọ́run ẹrù òfò ẹrù àdánwò mọ́jà yóò gbélé wọn lórí. wàlíyàstajibuli. síjú àánú rẹ wò mí ọlọ́run. wàlíyàstajibuli. ọlọ́run bá ń ṣàánú wọn. wàlíyàstajibuli. ọlọ́run mo bẹ̀ ọ́ àánú àárọ̀ àánú ọ̀sán àánú alẹ́ àánú ìyálẹ̀ta ọlọ́run já àwọn ọmọ mi ó rí gbà. wàlíyùmínú bí làlàhùn yarisuduna wàlíyùmínú bí làlàhùn yarisuduna. ìwọ tó ń wò mí yìí ìwọ náà sàmí bó o ti ń rìn lọ yìí ìwọ náà sàmí bó o ti wà ń di ọjà rẹ yìí ìwọ náà sàmí bí mo ṣe ń wí ìwọ náà máa sàmí ìwọ tó jókòó nínú mọ́tò àmì ni kí ìwọ náà máa ṣe tọ́lá àtẹ̀ntì ń ṣàdúrà àtẹ̀ntì ń sàmí bákan náà ni wọ́n ń wájú ọlọ́run bàbá ìyá gbogbo wa pátá ẹ dákun ẹ bá ń tẹ́wọ́ kẹ́ ẹ bá ń gbé wákà yìí àní gbogbo ọmọ tọ́lọ̀ ń bùn mí sátìrà mọ́ni mama jẹ́ gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. mama jẹ́ gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. gbogbo ọmọ tọ́lọ̀ ń bùn mí aláwùsá àti yá. mama jẹ́ gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. ọmọ mi bẹ ní ilé ìwé aláwùwá ìdú. mama jẹ́ gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. ọmọ mi ń bẹ ní ilé iṣẹ́ aláwùsá àti a. mama jẹ́ gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. ọmọ mi ń bẹ lamẹ́ríkà oṣù lè jà lálẹ́. mama jẹ́ gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. ọmọ mi ń bẹ ní London oṣù lè jà lálẹ́. mama jẹ́ gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. ọmọ mi ní wá mọ́tò yìí ọba yàrá bí. ọlọ́run kan gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. má jẹ́ kán gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. má jẹ́ kán gbé wọn tẹ́lẹ̀ ọkọ̀ wá bá mi. ìzá sàlákà ìbádì àní. ọlọ́run ọba ìlérí ayọ̀ ìlérí ògo tó o ṣe fún gbogbo wa ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ láyé wa. ìzá sàlákà ìbádì àní. ọlọ́run ọba ibi tí mo ti rò pé màá róore ọlọ́run ṣoore fún mi ibi tí n ti rò pé màá róore ọlọ́run ṣoore fún mi gbogbo orí ayé ọlọ́run dá ayé rẹ̀ sọ́dọ̀ mi. ìzá sàlákà ìbádì àní.
ọlọ́run ṣoore fún mi kọ́tà mi ọmọ pò ṣoore fún mi. فإني ṣoore fún mi kọ́rẹ́ mi ọmọ pò ṣoore fún mi. فإني ṣoore fún mi kọ́rẹ́ mi ọmọ pò ṣoore fún mi. فإني oore tí ó gbẹ̀mí mi tí ó bà èmi jẹ́ tí ó ràn mí lóko ọlọ́run má ṣe fún mi ọlọ́run. فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. ọlọ́run inú ẹ̀ tó ní yóò wá ṣẹrú láyé ọlọ́run má jẹ́ sínú wọn inú ẹ̀ tó ní yóò wá ṣàkóbàtà ọlọ́run má jẹ́ sínú wọn inú ẹ̀ tó ní yóò wá àwòrán láyé ọlọ́run má jẹ́ sínú wọn. bàbá ìwọ náà sàmì ó ti dààmú lérí ipò ń wáṣẹ́ ó ti wáṣẹ́ ẹ̀mí rẹ ti fẹ́ bọ́ èyí tá ń wí ìwọ náà máa sàmì ó ti wáṣẹ́ aṣọ rẹ ti ya tán ó ti wáṣẹ́ ojú rẹ ti ń wò bàìbàì ó ti wáṣẹ́ ọ̀rọ̀ rẹ ò yéra rẹ mọ́ èyí tá ń wí ìwọ náà tẹ́wọ́ máa sàmì ọlọ́run ò ní gbé ọ sílé iṣẹ́ alùbáríkà nabi Muhammad ilé owó tó ti máa gbádùn tó ti jéèyàn tẹ́bí ó rí ọ tí wọ́n rí ọ pé èèyàn ní ọ tára ó rí ọ tí wọ́n rí pé èèyàn ní ọ alùbáríkà nabi wa Muhammad ọlọ́run bá ń gbé ọ síbẹ̀. فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. ọlọ́run bùkátà mi ọlọ́run jẹ́ kó bíyá. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. ọlọ́run mọ̀ wọ́n bẹ́ẹ̀ o ẹrù tí ó ta mi lórí ọlọ́run má gbé fún mi. وليؤمنوا بي لعلهم يرشدون. ẹrù òfò ẹrù mùsíbà ẹrù wàhálà ẹrù àdánwò tọ́ta mi dì kalẹ̀ ọlọ́run jí ó forí rẹ̀ gbé. وليؤمنوا بي لعلهم يرشدون. ìwọ náà wá tẹ́wọ́ bá ń sàmì bá ń tẹ́wọ́ bá ń gbé wákàyè ọlọ́run má fi nọ́mbà tí ó dá tẹ̀mí lára má fi nọ́mbà tí ó dá tẹ̀mí lára nínú nọ́mbà tí ó dá ìkànnì wa ara pa nínú nọ́mbà tí ó dá ní kórí oyì nínú nọ́mbà tí ó dá ní káyàwéré wà nínú nọ́mbà tí ó dá ní kásẹ̀rú ẹgbẹ́ afọlárẹ́bẹ̀ ọ̀ ànábì Muhammad má fi nọ́mbà tí yóò dá tẹ̀mí lára. má fi nọ́mbà tí yóò dá tẹ̀mí lára. má fi nọ́mbà tí yóò dá tẹ̀mí lára. wàlá ọ̀rẹ́ rẹ̀ ànábì Muhammad má fi nọ́mbà tí yóò dá tẹ̀mí lára. ọlọ́run gbogbo ẹ̀yin ìyálọ́jà tẹ wà ń di ọjà yín ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ọ́ ọlọ́run má jẹ́ a fi gbèsè sí aṣọ ọ̀búra má jẹ́ a fi gbèsè sí aṣọ ọ̀búra gbogbo gbèsè tẹ́ ẹ jẹ ọlọ́run bá yín san iṣẹ́ ń ṣe yín ọlọ́run fàlùbáríkà sí iṣẹ́ ń ṣe yín ọlọ́run fìbùkún sí ọlọ́run má jẹ́ wá wòran lọ́jà inú ẹ̀ ń tọ́lọ ní yọ̀ wá wòran lọ́jà ọlọ́run má jẹ́ sínú wọn ọlọ́run wọlé àwọn tí wọ́n ṣiṣẹ́ wọn tí wọ́n ti rere ń bẹ̀ wọlé àwọn tí wọ́n ṣiṣẹ́ wọn tí wọ́n rí ìfọ̀kànbalẹ̀ ń bẹ̀ ìfọ̀kànbalẹ̀ àárọ̀ ìfọ̀kànbalẹ̀ ọ̀sán ìfọ̀kànbalẹ̀ alẹ́ ọlọ́run fi sínú iṣẹ́ tẹ̀yìn náà ọlọ́run má jẹ́ wá wòran lọ́jà alùbáríkà nabi wa Muhammad. وإذا سألك عبادي عني. ọlọ́run fi ìbùkún sínú iṣẹ́ yín. فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. iṣẹ́ yín tẹ́ ṣe fàlùbáríkà sí. فليستجيبوا لي. ọlọ́run má jẹ́ jẹ gbèsè kú ò lọ́jà. فليستجيبوا لي. ìyá bọ́ ọ bá débi iṣẹ́ láàárọ̀ èyí tó fi máa bínú ẹgbẹ́ rẹ bọ́ ọ bá débi ọjà rẹ láàárọ̀ tó pàtẹ tán wá fi wákà yìí wá ti bu ẹnu
kọ́ ọmọ da kọ́ta rẹ̀ ọmọ pé kò sórí ìhun bẹ̀ kọ́ta rẹ̀ ọmọ lè mọ̀ pé orí olórí lòun lò wàá máa pé fèrè sí sẹ́mi bẹ́gbẹ́ mi bá ń jèrè ọjà àmọ̀jẹ̀ ń jẹ gbèsè wá sílé bẹ́gbẹ́ mi bá ń jèrè ọjà àmọ̀jẹ̀ ń jẹ gbèsè wá sílé. fèrè sí sẹ́mi ọ̀la fèrè sí sẹ́mi. a sọ pé fèrè sí sẹ́mi ọ̀la fèrè sí sẹ́mi. máa tẹnu máa ní máa wí dáadáa kọ́tà rẹ̀ ó lè mọ̀ pé orí ìwọ̀n ò sí ń bẹ̀. wá sílé ìwọ náà máa wí ọjà máa wí jẹ gbèsè wá sílé. fèrè sí sẹ́mi bẹ́gbẹ́ mi bá ń jèrè ọjà àmọ̀jẹ̀ ń jẹ gbèsè wá sílé bẹ́gbẹ́ mi bá ń jèrè ọjà àmọ̀jẹ̀ ń jẹ gbèsè wá sílé. fèrè sí sẹ́mi sàtìyà fèrè sí sẹ́mi. ìwọ náà máa dákun lásán lọ́hùn ìwọ náà máa wí ní orí ọ̀tá rẹ̀ ó burú ọ̀tá rẹ̀ ó sùn kò ní lè dákẹ́ máa wí. bẹ́gbẹ́ mi bá ń jèrè ọjà àmọ̀jẹ̀ ń jẹ gbèsè wá sílé. bẹ́gbẹ́ mi bá ń jèrè ọjà àmọ̀jẹ̀ ń jẹ gbèsè wá sílé. bẹ́gbẹ́ mi bá ń jèrè ọjà àmọ̀jẹ̀ ń jẹ gbèsè wá sílé. فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. ọlọ́run àdúrà wa ọlọ́run mọ́sàájì ọgbà ọlọ́run àlùbáríkà wa ọlọ́run àlùbáríkà anábì wa Muhammad gbogbo ń tà ń tọrọ ọlọ́run fi lé wa lọ́wọ́ gbogbo ń tà fẹ́ ọlọ́run ṣe fún wa gbogbo ń tà fẹ́ ọlọ́run mọ́sàájì jìnnà sí wa àlùbáríkà anábì wa Muhammad ọlá man sha Allahu la quwwata illa billahi. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. 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 سبحان الله عز وجل والحمد لله عز وجل لا إله إلا الله عز وجل الله أكبر عز وجل. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. سبحان الله ما مثله والحمد لله ما مثله لا إله إلا الله ما مثله الله أكبر ما مثله. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. لولا ولا قوة ما مثله إلا بالله ما مثله لعلي العظيم ما مثله الله أكبر ما مثله. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. سبحان الله من
الإنسان الله ولا يمد لله من الإنسان لا إله إلا الله من الإنسان الله وكبار من الإنسان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير kama tún máa bẹ́mi wá sọ nǹkan míì tó àfọlásìkò ibẹ̀ lọ́hùn gbogbo àwọn tí wọ́n ti rò pọ́lọ́hùn ò lè ṣàánú àwọn mọ́ gbogbo àwọn tí wọ́n ti rò pọ́lọ́hùn ò lè kí àwọn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ rí dádúró ó ti torí ẹ̀ ó ti fẹ́ pokùnso ó ti torí ẹ̀ ó ti fẹ́ mu àìsíìdì ọdún kẹwàá tó o ti wọlé ọkọ rèé bóṣù bá ti ń parí lọ inú rẹ̀ ó ti máa bàjẹ́ pé kínní yìí tún fẹ́ẹ́ dé gbogbo ẹ̀yin tẹ́ wà ń kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ àfọlásìkò ibẹ̀ lọ́n fún yín ọmọ tí ó yanjú ọlọ́run bá ní jogún ẹ̀ fún yín oyún àníbí oyún àbíyè ọlọ́run bá ní jogún ẹ̀ fún yín ìwọ ń tiẹ̀ bọ́ ọba ti ní oṣù kínní oṣù kejì ńgbà ọba dóṣù kẹta ọtí mọ̀ póṣù kẹta ní máa bàjẹ́ tóṣù kẹta ń bá ti ń pé lọ báyìí ìrònú ó ti gba ọkàn rẹ àlùbáríkà ànábì wa Muhammad àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọn ní tákùn ò bá gbókè yìí wọ̀ àpọ́n tiẹ̀ náà ó gbókó tó wọ̀ àlùbáríkà ànábì Muhammad ọlọ́wọ́ bá fún wọn náà ní oyún àlùbáríkà ìwọ ń tiẹ̀ báwọn ọ̀rẹ́ rẹ tí wọ́n bá ti pèpè kóde yá òdi ọlọ́mọ ọ wà dorí kodò ọ máa ronú àmì ni kí wọn náà máa ṣe sì máa fọkàn síbi táwọn wí yìí bí wọn ti ń dá yẹ̀yẹ́ rẹ lẹ̀ lóde pé o ti fi nǹkan ọmọ rẹ sowó àlùbáríkà ànábì Muhammad ọlọ́run ó fún ọ ní oyún àlùbáríkà oyún àníbí oyún àbíyè ọlá àwàyá rọ́bì wà fìqínà bìjáì Muhammadin bìhákì àṣà mi kàfil basmaliyati. wàyà rọ́bì wà fìqínà bìjáì Muhammadin. oyún àníbí oyún àbíyè oyún àlùbáríkà ọlọ́run ọba ń jogún ẹ̀ fún wọn náà. wàyà rọ́bì wà fìkínà bìjáì Muhammadin. oríṣiríṣi àwọn àrùn ní máa ń ṣe obìnrin àrùn tí ń ṣe ìwọ yìí ó ti rò pé ò lè rí wòsàn lórí ẹ̀ jákèmọ̀nà orí ọlọ́run àwọn ń pe àrùn kan ní kùnúkù òde ń da obìnrin láàmú lásìkò yìí kùnúkù òde ọmọ pé ní ń ṣèwọ ọwọ́ àtòrí ẹ̀ ọ̀fẹ́ yẹn para rẹ̀ kò sárùn tí ò ní wòsàn alukurahani shifa wa rahman alukurani ìwòsàn ni bá a ti ń wí yìí kùnúkù òde ti ń ṣí ọ̀hún tó rò pé ò lè rí wòsàn lórí ẹ̀ ọwọ́ ọ̀tún rẹ fi lé orí ìdodo rẹ àdúrà tá à ń ṣe yìí kí wọn náà máa sàmí ni kọ́ wa máa dàníyàn sí àwọn ọlọ́wọ́lá àwọn tí wọ́n ti rò pé àwọn ò lè bímọ láyé tọ́lọ̀ ń sì fún wọn ní ọmọ àlùbáríkà ọmọ àbíyè tí ó bá ọ kalẹ̀ ọlọ́wọ́ bá ń jogún ẹ̀ fún wọn náà. wàyà rọ́bì wà fìkínà bìjáì Muhammadin bí
بحق أسى منك في البسملية بحق أسى منك في البسملية. ẹ̀dá ní í ṣe wọ́ tó o fẹ́ para rẹ̀ wọ́n ń pe ẹ̀dá kan wọ́n ń pe lẹ́dà àbú wọ́n ń pe kan ní tòòró èyí tó wù kọ́ mọ́ sí ó ń bẹ̀ alùbáríkà anábì wa Muhammad ọlọ́run ó bá ń fòpin sí fún ọ ọlọ́run ó fòpin sí fún ọ ọlọ́run wọlá Kùránì táǹkè wọlá Kùránì táǹkà ẹ̀dá abú tí ń ṣe ọ yìí tọ́ta rò pé òun fi dì ọ́ mọ́lẹ̀ ọ̀tá rẹ̀ ó sunkún gbẹ̀yìn ni. تقبل دعائي بالحبيب محمد. níjọ́ tó o bá bímọ ọ̀tá rẹ̀ ó pokùnso ńjọ́ náà ni. تقبل دعائي بالحبيب محمد. níjọ́ tó o bá bímọ ọ̀tá rẹ̀ ọ̀sà lóko ni ibẹ̀ ni ó kù sí. بحق النبي نور ربي محمد. يا سلام يا سلام. بحق النبي يا سلام. نور ربي محمد. ìyá ọba jí láàárọ̀ tó ṣàdúrà tán yóò ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ èyí tó fi máa ronú tó ríra rẹ tó fẹ́ bú ẹkún pé wọ́n lọ́n ayé kí lọ wá yìí tó o bá jí láàárọ̀ lẹ́yìn tó o bá ti kírun tó o ṣàdúrà tán sí àṣàlátù fún anabi wa Muhammad bọ́ ọ bá ṣe àṣàlátù tán bákan náà wàá dà níyàn wàá máa pé wà wálìdí wà máa ń wà ládà wà wálìdí wà máa ń wà ládà wí 33 rẹ̀ tó o bá wá wí tán wàá tẹ́wọ́ rẹ̀ síwájú Ọlọ́run báyìí máa pé ṣe bá gbọ́ ti Sàkáríyà bàbá yáyá ṣe bó pẹ́ jù bẹ́ẹ̀ lọ tó sì fún lọ́mọ. ṣe bá gbọ́ ti Ànátùrí ìyá Màríyámà ṣe bó pẹ́ jù bẹ́ẹ̀ lọ tó sì fún lọ́mọ. ṣe bá gbọ́ ti Màríyámà ìyá Ìsá láláì rọ́kùnrin tó sì fún lọ́mọ. Ọlọ́run tó fa àwọn wọ̀nyí ni mò ń ké sí. yóò fún ọ̀nà ní tiẹ̀ lógo Ọlọ́run. yóò fún ọ ní tiẹ̀ lógo Ọlọ́run. yóò fún ọ ní ìyá máa pé mọ́ra rẹ máa pé mọ́ra rẹ yóò fún mi ní tèmi lógo Ọlọ́run. yóò fún mi ní tèmi lógo Ọlọ́run. Ọlọ́run tó ṣe ta àwọn wọ̀nyí ni mò ń ké sí. yóò fún ọ àìronú má ronú ṣàdúà kọ́tà rẹ̀ ó fẹ́ kú. Ọlọ́run tó ṣe ta àwọn. ṣàdúà kọ́tà rẹ̀ ó fẹ́ jánà mú kadà lẹ́nu. yóò fún wa ní ṣàdúà kọ́tà rẹ̀ ó fẹ́ jánà mú tirẹ́là lẹ́nu. dákun ọlá ọ̀rẹ́. ṣàdúà kọ́tà rẹ̀ ó lọ kírun lórí ẹ́sprẹ́sì. wà ní tàwa lógo Ọlọ́run. Ìlàhí. Ọlọ́run á pè ọ́ o àpè rárẹ̀ sí Ọlọ́run. Ìlàhí. Ọlọ́run á pè ọba láàánú ọba oníkẹ́ ọba oníbú ọrẹ. Ìlàhí. Ọlọ́run ọba tó ṣe pẹ́ ni tí bá ń sunkún ìwọ ló lè rẹ̀ lẹ́kún. Ìlàhí. Ọlọ́run ọba tí máa pa omijé ojú ẹ̀dá rẹ̀ ọlọ́run omijé ojú mi tí mo fàárọ̀ sun tí mo fọ̀sán sun tí mo falẹ̀ sun ọlọ́run bá ń parẹ́. Anta sulfadili wa manni. Ọlọ́run mọ̀ bẹ̀ ọ́. Anta sulfadili wa manni. Ọlọ́run gbogbo àwọn aláboyún ayé ọjọ́ òkúlẹ̀ wọn ọlọ́run méjì ó nira à ń lóyún oṣù mẹ́sàn-án àmọ́ bí ṣe ń rí ẹlòmíì oyún tiẹ̀ ń ti ń lọ bí oyún ọdún méjì
ní ti ń lọ bí oyún ọdún méjì ayé ti fẹ́ sú ó ti fẹ́ para rẹ̀ bí mo ti wá ń wò ọ́ yìí tó yẹ pé wọ́n ní ń ṣẹlẹ̀ sí má para rẹ̀ má rojọ́ má bànújẹ́ ìwọ náà tẹ́wọ́ sọ́lọ́hún. antasul fadili wa manni fa inni suliyatọ ya fa'fu anni. inni suliyatọ ya fa'fu anni. ọlọ́run wọlá pé tomi ojú tì yẹ làgbọ́n fi máa gbóore wájú ọlọ́run nífi máa gbà kẹ́ wájú ọlọ́run. Ya Rabbi. ọlọ́run wọlá bàbá mi ṣe Ibrahim Niyas ìwọ tí ń gbé lọ tíátà yìí ọ̀tá rẹ ó ti ṣe bó o ní bọ̀ wálé ọ̀tá rẹ ṣe bó ń lọ kú ni bí wọ́n ṣe ń gbé ọ lọ yìí operation tí wọ́n ti rò pa wọn ó ṣe fún ọ alubarika anabiwa Muhammad ọlọ́run ò ní jẹ́ wọn ó ṣe fún ọ àtomi àtàgbè àtẹni ọlọpọnmi ọlọ́run jẹ gbogbo yẹn wálé. Ya Rabbi ya Rahmanu ìtìlíkì sabila. má bànújẹ́ kòtò ayérayé tọ́ta rò páwọn gbẹ́lẹ̀ fún ọ ọ̀tá rẹ̀ ó kó sí ọmọ rẹ̀ ó kó sí ọkọ rẹ̀ ó kó sí aya rẹ̀ ó kó sí gbogbo àwọn alájọrin ogun náà ni wọ́n kó sínú ẹ̀. Ya Rabbi ya Rahmanu ìtìlíkì sabila. ọlọ́run wọlé bàbá wa Ṣéhù Kàbàrà afọlá àwọn bẹ́ẹ̀ lọ́n wájú ọlọ́run ìyá má ronú o inú kílọ̀ àmọ́ rò tọ́ para rẹ̀ ó jẹ́ inú ọ̀tá rẹ̀ ọmọ àdùn ọ̀tá olórí ibú tí ń wọ̀ bí kò kú ọ̀tá olórí ibú tí ń wọ̀ bí kò bóyún yìí lọ inú rẹ̀ ọmọ àdùn pé ọlọ́run ṣeun ọlọ́run bá mọ́tà mi ní ti ń ronú bẹ́ẹ̀ lọ́n lé lórí. Ya Rabbi ya Rahmanu ìtìlíkì sabila. ẹni tí ń bọ̀ wá gébànú jẹ́ bá ọ ìwọ tí ń bọ̀ wá gébànú jẹ́ wá o ti tẹ̀bà o ṣe bí àlùbáríkà oúnjẹ lọ́ọ́ ló dé ìbànújẹ́ rẹ̀ yóò pọ́n máa sọ yóò pọ́n mọ́gèlè ẹ̀ yóò bóde tú bí ẹni ọlọ́run ò ṣoore fún ni nígbà tí wọ́n ti ń dunra rẹ̀ nú ọlọ́run wọlé abi tá a dé yìí yóò wọlé àbáwá tá a dé akọ yìí ò ní bóyún yìí lọ tẹ́wọ́ rẹ̀. ويسر إلى الولادة آجلا ويسر إلى الولادة آجلا. wá tẹ́wọ́ rẹ̀ wákàyí ìwọ náà máa bá ń gbé máa pé oyún tí ó pa mí. má fi sí mi nínú. tí ó pa mí. má fi sí mi nínú. èyí tí ó dọ̀ràn. má fi sí mi níkùn. oyún àní ibi o. má ṣe déédéé. àní ibi. má ṣe déédéé. oyún tí ó dẹjọ́. má fi sí mi nínú. tí ó dẹjọ́. má fi sí mi nínú. èyí tí ó dọ̀ràn. má fi sí mi níkùn. máa wí ni o máa wí ni má fi sí mi níkùn. àní rọrùn. má ṣe déédéé wà níbi. má ṣe déédéé. tó o bá wá wí yìí tán ṣàìtú rẹ̀ rèé ṣàìtú wákàún máa pé ayé ò ní mú mi bí ẹran so ayé ò ní mú mi bí ẹran so ayé ò ní mú mi lára ọmọ ayé ò ní mú mi lára ọmọ èmi ò máa ní ìrẹ́rù tí ò máa di o ayé ò ní mú mi bí ẹran so. àmì ayé ò ní mú mi bí ẹran so. àmì o. ayé ò ní mú mi bí ẹran so. ọlọ́run. èmi ò máa ní ìrẹ́rù tí ò máa di o ayé ò ní mú mi bí ẹran so. ọlọ́run wọlé àbá wa ṣé wàlíyù àríjó ọlọ́run wọlé àwọn wájú ọlọ́run ló fi ayé wọn dára ló fi ayé wọn dára tuntun ara ayọ̀ ara dùnnú
àrà tí máa fọkàn balẹ̀ ọlọ́run wọn da nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. takallama fil madi nabi muhammadin. ọlọ́run wọlé ọba wa abdulrahim abata abọ́lá àwọn bẹ́ẹ̀ lọ́run wájú ọlọ́run bàbá dírẹ́fà ogún ọdún rẹ̀ tó ti ń ṣàgbà wà o ti wá ṣàgbà o ti mì pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́ báyìí ẹ̀yin ẹ ti wá garu o ti tẹ̀lẹ́yìn o ti wá fẹ́ para rẹ má para rẹ àsìkò dáadáa tiẹ̀ náà ti tó ọlọ́run wọlé àwọn tí mò ń dákọ̀ yìí bàbá mi àgbà báwo àgbà olúòkun báwo àgbà olúòkun wàláì bí yẹn bá débẹ̀ bó bá sunkún débẹ̀ yọ rẹ́rìn jáde ìmáàmù olúòkun ọlọ́run tó fi ayé wọn dára ara dùnnú ara ayọ̀ tọ́ta rò pé òní bọ́m̀bẹ̀ ọlọ́run yọ bọ́m̀bẹ̀. takallama fil madi nabi muhammadin. masha allah masha allah masha allah. wa musa wa isa wali alilu wa mariamu. ya salam ya salam. wa musa wa isa wali alilu wa mariamu. ọlọ́run wọlé àfáàmì àkànjí muhammad babalá ẹ̀yà mádàrí kan ọlọ́run wọlé àwọn ìwọ ọlọ́kadà ó ti gọ̀kadà ojú rẹ̀ ọ̀fẹ́ rìnnà mọ́ ó ti gọ̀kadà ojú rẹ̀ ti ń wá mi ó ti gọ̀kadà ó lè súnmọ́ obìnrin mọ́ gbogbo ohun tí ń ṣiṣẹ́ lára rẹ̀ ti fẹ́ daṣẹ́lẹ̀ ó ti wá fẹ́ rora rẹ̀ pin lóyún fẹ́ lọ jánà lẹ́sprẹ́sì alùbáríkà nabi muhammad oore alùbáríkà oore ìdùnnú tí ó bá ọ̀kalẹ̀ tí ó wúlò fún ọ ọlọ́run ó ṣe fún ọ. takallama fil madi nabi muhammadin. ọlọ́run la bàbá wa ìmáàmù Ọ̀fà ọlọ́run tó ṣe ayé wọn dáadáa bọ́ bá dé ọ̀dọ̀ mọ́mù Ọ̀fà ọ mọ̀ wípé ọ̀dà káàfà olólọ́ ọ̀dà káàfà ẹ̀yin àfà àyẹ̀tà ẹ̀yin náà sàmí o. ẹ̀yin náà yẹ sàmí o àyè tá a dé yìí gbogbo wa pátá ẹjẹ́ àsàmí wà wà fà ẹjẹ́ àsàmí òsì òsè wọ́n ní òsì òsè èsèlè òsì òsè èsòdè. bẹ́ẹ̀ni. òsì òsè èsàdìní tí ó fi gún. afọlá muhammed bẹ́lúwa mi ọlọ́run máa náwó òsì sọ̀rọ̀ mi o. ọlọ́run máa náwó òsì sọ̀rọ̀ mi. bàbá wa mú ìdílé Àjàní bá lò bọ́ ọ bá délé wọn wàláhì ọmọ yìí pé ọmọ ìpolówó àfa ni wọn bàbá yìí sì tọrọ owó ńjọ́ kan àlùbáríkà ni wọn máa tọrọ àlùbáríkà ń wá hàn lára wọn ẹ̀yin àfa àfikọ́ ló ń ṣàánú àwa náà o bàbá mi á máa kọrin kan wọn á ní àlùfáà tí olówó lọ́wọ́ ti dáràn aráyé tó bá ní ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ yọ sàká kẹtùsẹ bá a dà fúlùwà mi wọ́n á níjọ́ títí ń bẹ́ẹ̀ sìn bọ̀ kí ló fi rí wọ́n á ní kò ní sẹ́ẹ̀kù láàbọ̀ ajílété pọ́n ajínàṣẹ́ fẹ́ jẹun ajígbọ́n ní bàbá má sọ wá dolóòsì bí rẹ̀ má sọ wá dolóòsì bí rẹ̀. afọlá muhammed bẹ́lúwa mi kọ́lọ́hún máa náwó òsì sọ̀rọ̀ mi o. ọlọ́hún máa náwó òsì sọ̀rọ̀ mi. àfa mi kan náà ń bẹ alhaji wa dr manzour ẹni alùbáríkà ni wọn alufalaki aromulima ọlọ́run tó ṣàánú rẹ̀ tó fàyè rẹ̀ ṣèdùnnú ọlọ́run jáyé wọn náà jáyé ẹnìkọ̀ọ̀kan wa náà dùn ẹ wá mọ̀ pé fọ̀rọ̀ mi ṣe ìyanu Allah fọ̀rọ̀ mi ṣe ìyanu Allah káyé máa lò mí máa gbà fọ̀rọ̀ mi ṣe ìyanu. ẹ wá jẹ́ àtẹ́wọ́ ká sẹ̀mí gun tá à ń ṣe bọ̀ látàárọ̀ yìí A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين